lẹ́sìn ọ̀rọ̀ lẹ́sìn òwe. Ojú bá ń kan Yorùbá láti sọ̀rọ̀ tá a sì fẹ́ kó ń tàn ọ́ gbọ́ tàbá àfẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀ là máa ń pòwe ẹni agbójú òkùnlé kọjá ẹni àgbà. kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ dó èdè Yorùbá bí ìgbà téèyàn sákòkò ni ó ń fẹ́ sísá. Andele ọmọ ní bàbá. Ọ̀gá yìí Àlàbí. Ṣé wọ́n gbà? Ọ̀gá yìí. Lóko. Ilé. Mo ti lọ bá ilẹ̀kùn. Ló bá ń kalẹ̀ báyìí. Mo á rí bẹ́yìn ìpàdé wa. Mo ń retí ọmọ tó lè gbé ọjà wá ni. Fóònù ní ń bọ yanjú ọ̀rọ̀ jẹ táǹtì. Bàbá gbígbà bàbá mi ń gbé àbí kí n padà sí sùn kí n padà sí ń jẹ fún ọ pé n kò lè padà o èmi kò lè lọ jí n kò lè jẹ gbá mọ́ kì í ṣàkóso máa gbé kí n mọ́ wá kí n jẹ gbá ní mo yẹ tó yìí n kò lè jẹ gbá mọ́. Ẹ bó ti bẹ̀rẹ̀ kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹnìkan. Bàbá iṣẹ́ yẹn pàápàá n kò fẹ́ kọ́ mọ́ torí ẹgbẹ́ ìtàlẹ́mí bẹ́ẹ̀ yẹn pọ̀ kò fẹ́ kọ́ mọ́ n kò lọ mọ́. Ọmọdé ya aláìní kan ṣe bẹ́ẹ̀ ó ti pẹ̀ lásìkò tá a wà bí ọba mọ̀wé pẹ́ ò ní dàbí kò tiẹ̀ ní lọ́nlẹ̀ nìkan là ń wí èyí tí wọ́n bá pẹ́ apami tàyí pòfo kì í ṣọ́ọ̀tì gbẹ̀yìn ọba mọ̀wé níwọ̀n pọ́npami tàlérò yìí òfo ni bẹ́ẹ̀ ni ìwọ ló lè padà gbégbá ẹ ò lè kọ́ṣẹ́ náà kí lọ́wọ́ á ṣe lọ́dà bí gba gbọ́jàlé ọmọ lórí táwọn ń kìlọ̀ fún mẹ́ta láwìn o mọ́sídìí ọ̀sẹ̀ kò tún ọ̀dọ̀ pẹ́ lọ́jà o sọmọ pé ọmọ ìyá kan náà ojú kan náà ni ó padà jà sí. Bàbá ọ̀rẹ́ yẹn sọ yẹn yìí mi ẹ pé mẹ́ta láwìn máa jẹ òpẹ́. ó fi pòwe yìí àlè ká gbọ́jà lọ́mọ lórí ká máa ṣòfin á máa kìlọ̀ ọ gbọ́dọ̀ pẹ́ lọ́jà o mọ́sídìí láwìn o kò sì gbọ́dọ̀ sẹ́kù sọmọ pé ojú kan náà ọmọ ìyá àwọn náà ni ó fẹ́ jà sí. Ẹ mú gbọ́ àbọ̀wé yìí mi dáadáa ẹ̀yìn ọ̀nà náà. Kọ́kọ́ wo ìtàn tó jọ mọ́ bẹ́ẹ̀ náà. Dálé mi, ẹ kí wọlé, ẹ kú lé. Ṣé o ní wọn rà? Adúpẹ́ lọ́wọ́ rẹ̀ nígbà. Àwọn oníbàárà wa tàṣẹ wàá rò pé wọ́n wà wọn kúkú padà wà. Akọ̀nà náà nílé lásòrò náà. Ìyá Ayọ̀délé. Ìyá Ayọ̀délé. Wọ́n ò bá yé mi. Ìyá Ayọ̀délé. Ìyá Ayọ̀délé ẹ̀mí ló mú pé o. Ẹ̀ẹ̀mẹ́ta ni. Látọ̀rọ̀ tí mo ti wọlé, n ò fojú kan Ayọ̀délé. Kẹ̀sì mọ́ wo ilé mo fi sí láàárọ̀ yìí nígbà tí ń jáde. Kò dágbére bí kankan fẹ́mi náà. Ayọ̀délé bọ́lẹ̀ tó mọ̀. Èmi àtàwọn ẹlẹgbẹ́ mi jọ ròde àríyá ni. Ṣùgbọ́n òde mú ló lọ́hùn o. Ayọ̀délé ṣé o rí pé amúnibúni ni wọ́n ọmọ yìí ṣé bó bá tiẹ̀ wá ròde ẹmu òun náà ló wá farabalẹ̀ ló wá mú lo yóò bìnà kó báyìí. Ìyá mi èmi ò kàn fi ahọ́n kan ahá lásán ni. Ìyá Ayọ̀délé wọn lórí ọ̀kẹ́rẹ́ kókó láwo bá wí fọmọ ẹni agbọ́. O sì já fẹnu kan bá wí bí n bá ń gbé sókè báyìí ó mọ̀ fà á sílẹ̀ ni. O jẹ́ àjọ fẹnu kan tọ́ oní táwọn bàbá mi máa ń kọ wọn ò tún kọ́ fún ọ lẹ́nìí. Wọ́n ní kò yé ọ yóò yé ọ lọ́la ìwọ àtọmọ rẹ yóò tó dájú yín lójú. yóò jọ ijó gbogbo wa náà ni. Èmi ló ń tèmi. Aláwọn tẹ́ ẹ mọ ṣe tí mo bílù ara ẹ̀ nínú nù. Èwo bàbá bọ́mọ wí ká bọ́mọ wí èwo ni kẹ́ ẹ mọ ọkọrin kẹ́ ẹ mọ ọkọrin kẹ́ ẹ mọ pàṣàmọ̀ ọ̀rọ̀ fún lúwa rẹ̀. Àti wípé bẹ́ẹ̀ bá ń bọ́mọ wí báyìí bára lé karùn-ún ara lé kẹrin ò báyìí sì wà dá yín lótó kò tí ì tẹ́yìn lọ́rùn kò sì sí lọ́wọ́ yín ń bí amúnibúni náà ni. Ṣé ó dàbí wọn náà ti mẹ́mu yín tó mẹ́mu àmupara tán yìí? Ohun tó ń ṣe yóò mọ̀ tẹ́mi lọ́rùn. Ṣé o mọ̀ pé kò sì tẹ́ bàbá rẹ̀ náà lọ́rùn? Owó ló sì ń jẹ́ kí n mọ̀ gbọ́rọ̀ lójoojúmọ́. Ṣé wàá lè jẹun báyìí? Ẹ wo ẹ bá ń wá kí n gbé kan kí n fi sìn yòókù lọ lẹ báyìí. Nǹkan ní í sí ọ wo èmi ò ní kí n gbé kankan tẹ́mi ó fún ọ ju pé kí n lọ rè ṣe oúnjẹ fún ẹ kó o jẹun aláta kára rẹ ó balẹ̀ o sì gbọ́dọ̀ dìde níyìn kó o dùbúlẹ̀ kó o fẹ̀gbẹ́ rẹ nílẹ̀ síbẹ̀ amúnibú ni ọmọ. Wọ́n gbà lórí gbogbo èdè kọ́
Orí ìyá mi. Orí ìyá rẹ̀. Orí ìyá mi gbogbo ibi tí wọ́n máa ń jẹ̀ sí gbogbo bẹ̀ mo ti dé òun rí ọ. Kódà mo tún wọ́n lẹ́bù gan-an òun rí ọ bẹ̀. Ò jẹ́ lọ́la, ó tẹ̀ ti dà báwọn. Bí bàbá ìyá rẹ̀ lé, bí mo ti bá wọn lé, ó mọ ojúṣe fún ìyá rẹ̀. Dákun bí ìyá rẹ̀ bá dé, kó wá bá sọ fún ìyá rẹ̀. Àjàyí àbíkílẹ̀ tí forúkọ ọmọ yín ọkùnrin o. Ẹni ẹ̀mí sọ wípé èmi ò fẹ́ rí òun àti Ayọ̀délé ọmọ mi mọ́ o. Bẹ́ẹ̀ ni, tí orí òde ká máa múra ẹni relé ẹlẹ́mu tó ṣe pé bàbá mọ tí yóò ká mọ yíra ńlẹ̀ ànímọ̀ kò yẹ ká wá lé bàbá ẹni èmi ò fọwọ́ sí i. Kọ́ bá mi kìlọ̀ fún un tí wọ́n wá nídìí akọ̀ṣù bí ọba fẹ́ kàn di ewúrà kó má tẹ̀lé ọmọ mi jáde mọ́ o kó rí tiẹ̀ lọ́tọ̀ kó jẹ́ kọ́ ọmọ mi ó rí tiẹ̀ lọ́tọ̀ mo tí mo bá wà nù. Wọ́n dáa mo ti gbọ́. Wọ́n ò jíṣẹ́ fún un. Àbẹ̀wò ti yá mi tẹ́wàá máa fọ̀rọ̀ ránṣẹ́ sí. Ṣé tán lábúrò mi ní rọlẹ́ mu ni? Jẹ́ rọlá. Ṣọ́ọ̀wù àbú mi ni. Èmi ò bú mi o. Ọtí ẹ̀ lé bú mi. Ẹ sá ti dájú oge. Èmi náà lè fọ́ lójú o. Òní wọ́ ọ̀pọ̀ ẹ̀ méjì. Kẹ́ ẹ kí lé o. Kò sí wọ́n ló mọ. Wọ́n máa fọ̀rọ̀ ránṣẹ́ lẹ̀ sí ìyá mi. Ṣé ọmọ tí ń tó yẹ kẹ́ ẹ bá wí ẹ̀ bá wí? Èmi lẹ́ẹ̀mọ́ akànra mọ́ ni àbí ìyá mi lẹ́ẹ̀mọ́ fọ̀rọ̀ burúkú wàhálà. Bóyá bọ́mọ yín bó bá kun lẹ́mu tó bá lòun òun ọ̀ràn wà ń bẹ̀. Bọ́mọ yín gan ti fẹ́ mú mi tẹ́lẹ̀. Ẹ dẹ́kun ẹ má bá ọdún tó òde òta láṣọ rè níbo ló dà o. Bébí mo ti dágbére fún yín tẹ́lẹ̀. Èsì kí mo wá fún ọ. Ẹlẹ́mọ̀ ọ̀rọ̀ lẹ wí fèmí. Ó dá mo ti rò ó ti kún náà kò sáyé o. Ẹ wo nǹkan tẹ́ ẹ mọ̀ fi tí mo bí mi nínú bàbá Ayọ̀délé. Ẹ sì mọ̀ ní kí mọ́ròdé. Ẹ̀dá kù kí lẹ́yìn láṣẹ yìí òun dà. Àbí mo jẹ́ ìyàwó ọ̀sìn kìíní. Nígbà mo ti sọ fún yín látijọ́ yìí, ẹ wà ní kò sàyè mi ò lọ. Ọ lọ. Kí n ṣe wá ní lọ. Ṣẹ̀gbọ́n náà ta ló ń bá lòdì ọ̀hún. Lẹ́lẹ́ẹ̀kẹ́ ló bí mo sọ fún yín pámọ̀ pé mò ń bá lọ. Àní bàbá ọkọ rẹ̀ kú, ẹni ni wọ́n sì ṣe gbogbogbò. Ṣé mo sọ pé òun ò fẹ́ rí ìwà àtàmọ̀ pé mọ́kẹ́jọ máa nínú ìlú yìí? Ẹ wo bàbá Ayọ̀délé èmi ò láì fi yín o ẹ dákun jẹ́ tí àwọn ọ̀rẹ́ tí wá yín wá nù lé yìí ó dẹ̀ mélòó tẹ́mi ilé kan nú àwọn ọ̀rẹ́ yín jáde ẹ sì mọ kọ̀rẹ́ fún mi ẹ mọ kọ̀rẹ́ fún mi ṣé ilé kọ̀rẹ́ fún mi àbẹ́mi ní kọ̀rẹ́ fún ara mi ẹ wo ẹ sọ ara yín o. ìrìnkúrìn tí Ayọ̀délé ọmọ rẹ̀ rìn ìwọ náà ló kó ràn. títẹ̀mí tí wọ́n sọ ni pé o ò gbọ́dọ̀ lọ. ẹ ṣe èmi ò lọ o èmi ò lọ kí n ṣe wá ní lọ o. tó o bá lọ o ò gbọ́dọ̀ padà wọ́n nílé ìmọ̀ o. èmi ò padà wá ìṣe wá ní padà wá sínú ilé ìdáadáa ń padà wá ìṣe wá ní padà ilé ọkọ mi nìyí ilé ọmọ mi náà sì ni. ìwọ ẹ sì mọ kalẹ̀ mọ́lú ẹ mọ kalẹ̀ mọ́lú ẹ èmi ò lọ. ó dà bí gúnlé olóko bí tàkúté ni yóò ṣojú èmi àti rẹ. ìyàwó. àlọ́ jẹ́ o àbọ̀ ń tèmi. ṣé bí gbogbo ọ̀rọ̀ ṣe wá rí náà ní tòótọ́. bẹ́ẹ̀ni bó ti rí nù àní láti jẹ ẹni tá a ti kúrò lóde rẹ báyìí ní ìrìn ẹsẹ̀ ti bọ́lé báyìí kí mo yọ sádùúgbò sùn báyìí ni gbogbo wọn ní ìyá Ayọ̀délé o ń bo ló lọ ń bo ló gbà bí tiwájú ti ń sọ ní tẹ̀yìn sọ ọkọ rẹ ti bínú o kọ́dọ̀ ojú rẹ ń tu báyìí ni ó ti ní bó bá fi lè wọlé ilé ni òun ó fi ọdún mẹ́ẹ̀ẹ́dógún bí ọṣẹ mo ní èmi ò jẹ́ orí mi o mo ti tu jáde nu olùwàbàlẹ̀ bá ní kò ní ilé ṣé bó bá wá ṣe ń kọ́ kó má lọ palúwa rẹ̀ dànù láti jẹrin òun wà wọ̀sùn kiri ni. ṣé pé kò fojú rí ọba yìí tó fi kúrò náà. èmi ò lè fojú rí o ìròyìn tí mo gbọ́ wọn nínú ń bí gan ni òun sì mọ̀ bóyá ó ti tọ́jú àdá pamọ́ sílé. Ayọ̀délé wa ń kọ́. ń bẹ́ẹ̀ lé bàbá rẹ̀. sórí náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo kàn fẹ́ sọ fún ọ ni sórí ìjàpá nínú òun ò dáa ẹni tó bá ti rí ẹ̀yìn ẹ̀ kọ́gùn yẹn náà á ti mọ̀ yìí pé inú rẹ̀ ò dáa ẹ̀yin ò sùn ọkọ rẹ̀ ò fìgbà kankan dà èèyàn burúkú ayé ọ̀run ni ṣùgbọ́n n ò lè bọ́rẹ̀ mi kọ̀ọ̀kan yìí pé ọkọ rẹ̀ ò dáa níbo ló wá ń sùn tẹ́lẹ̀ láti jẹrin. àní ìwà wọ̀sùn kiri láti jẹrin kódà lórí àná yìí àbí àgádà mo sùn mọ́jú. orí mi ò tó ti ẹbẹ̀rù ẹjọ́ afàyàfà tó kò burú máa kọ́ bọ̀. ó gbà mí sọ́dọ̀ ní àyè. kí ló jẹ́ kí ló mú títí sínú rẹ̀ ó fi rọ̀ bínú ò sì rọ̀ òun ló mọ̀. bàbá Ayọ̀délé ohun tí mo wá rí ọ fún kí ló lè ṣẹlẹ̀ kí ni ìbáàdé tó fi wá jẹ́ wípé ìyàwó rẹ̀ ó wà kúrò nílé kò wá débi méjì ọ̀dọ̀ rẹ̀ ní ọ̀wà máa lọ gbé. ṣèbí wọn ní báyìí fọmọ ẹni agbọ́ orí ọ̀kẹ́rẹ́ kókó láwo lóòótọ́
ìyá Ayọ̀délé dágbére fún mi ó lóun ń rí òde mo ti sọ fún mo ní kò sáyè o ò lè lọ o pé ká gíríbo nínú ó ní lá ó lóun ó lọ ó sì mọ̀ pé inú ilé wa obìnrin kan ò ní fọwọ́ lálẹ̀ fún wa mo wá sọ fún mo ní tó o bá lọ ó ní padà wọnú ilé mi o ó lóun ó padà wá mo wá jẹ́ òye pé bí kún ló lóko bí tàkùté ni yóò ṣojú èmi àti rẹ̀ bó ṣe lọ́nu ìtìjú rẹ̀ ló mú nígbà tó ń bọ̀ tí ò lè padà wà nínú ilé mi mọ́ tó fi lọ ọ̀dọ̀ àmọ́ pé ọ̀rẹ́ rẹ̀ tó ló ń gbé bẹ̀. tó bá jẹ́ pé bọ́rọ̀ sì rí nù kò sí ní tí ọ̀ látúnṣe èmi ó pè é wọ́n sì bá a sọ̀rọ̀ ó dá mi lójú yóò gbọ́. ọ̀rẹ́ mi mo fẹ́ kó ti bí ìṣáná kíyèsí ògùn àtijọ́ tí ń wálé yìí ọjọ́ wo ló bá Ayọ̀délé lérí. n ò bá rí. ò ní bá òwú ìyá gbọ̀n òun lọ mọ́ràn ìfúnnú ìyá rẹ̀ ló jájẹ kò jáde bí bàbá rẹ̀ jẹ. ọ̀rẹ́ mi bó o bá lọ́rọ̀ mi ìta tó sọ bí a sọ. ọ̀dà tó bá wá ní kò sí ní tá a lè ṣe sí àwọn àbá ní bí wọ́n ṣe ṣe nǹkan mi kò yí padà bí wọ́n ṣe fẹ́ nǹkan tiẹ̀ nù. ìgbà tó bá yá wa lọ́kọ̀ ò fẹ́ràn rẹ o bọ́rọ̀ sọ́kọ lẹ́nu. gbogbo nǹkan mo gbà kéèyàn wà nílé kọ́kàn lọ sádìdé dì láìrẹ́ ní bàjá láìrẹ́ ní ṣé wọn wàá tọ́jú ẹ̀ tó ni ìwọ fún ara ẹ̀ ló ń bu ọbẹ̀ náà ìkòkò oúnjẹ tó bá wù ọ́ lọ́ọ́ ń jẹ kí ló wáá mú ọ. ọ̀rẹ́ mi ò fìyà jẹ mí tòótọ́ bẹ́ẹ̀ ni ò sì fi oúnjẹ ṣe òdiwọ̀n ẹnu mi ní tó bá wùn mí ni mò ń jẹ àmọ́ ṣé wò ó ṣàkíyèsí ni ó rí pé láti bí ijọ́ mẹ́ta n ò rí Ayọ̀délé kó wá wò mí níyì kì í sì ṣèwà rẹ̀ bí ò ṣe débi òun ṣé o wá rí látàná yìí ṣe lẹ̀mí mi wá wà lára rẹ̀ róróró. ṣé Ayọ̀délé wá jẹ́ bí ọmọ èké ni. ṣe tún gbọ́ ọ̀rẹ́ mi ṣàgbàlagbà wá ni. oríṣiríṣi ṣé nítorí ẹ̀ ló fi wá kárí sọnù ẹ kí ló wá ṣe sí báyìí o. èmi ò lọbẹ ni o ń wọ lọ ilé bàbá rẹ ni. tó ti hàn pé bàbá ẹ burú tó bá kí ẹ mọ́lẹ̀ bí aṣọ òfì tó bẹ̀rẹ̀ sí ní lù ọ́ èmi ò sí bẹ́ẹ̀ o ó kàn yẹ pé jù ní ò ní gbà. bó bá wá rí báwọn ṣe bí ń sì dúró sẹ́gbẹ̀ẹ́ kan ń nìkan bá ń pọnmọ jáde wá èmi ó sì fojú kọ́ mọ́ mi. tó bá jẹ́ pé báwọn ó sì dànù ìgbà wo ló wà lẹ. bí mo bá ti dìde ní ìbáyìí ibẹ̀ mò ń lọ ọ̀rẹ́ mi. ìdílé àti ẹṣẹ bí alágbèdè tó fi dísà ló lọ wá nínú Bàbá Ayọ̀délé. Ó sùn ni. ọ̀rẹ́ mi ṣé o sì. wàhálà wà o. wàhálà bíi ti bò. ṣe bí mo jáde lọ ni pípadà tí mò ń padà bọ̀ bí mo ṣe rí ọ̀pọ̀ èèyàn nu ni wọ́n bá ń pariwo kí ló ń ṣẹlẹ̀ yín débẹ̀ báyìí ni wọ́n bá rí wọ́n bá kó àwọn ọmọkùnrin Ayọ̀délé ń bẹ láàrin wọn. Ayọ̀délé tèmi. n bá bèrè pé kí ni wọ́n ṣe kò jọ bíi pé olè àbí nǹkan kan kì í má fọ̀rọ̀ gùn wọ́n ti kó wọn láàfin. ọ̀rẹ́ mi. mo ń jẹ́ o. ọ̀rọ̀ ọjọ́ kìíní àná ṣògbó lójú ayé lóde ṣògbó lójú ìjà ńlá sa ìyá burúkú tó bímọ òṣì níbo ló wà báyìí Ayọ̀délé yìí ọmọ sàn ẹ̀ àgbà tó kó gbóngbó bá bàbá rẹ̀ báyìí kò wá ní jèmi nìkan o n ó lọ bá ìyá rẹ̀ níbi tó wà ní àjọ dáàfin ni. ìyàwó ó tiẹ̀ já báyìí ẹni àwa lọ ọ̀nà láàfin ṣàyíkí ni mo rọ̀rẹ́ mi wọ́n ní Ayọ̀délé ọmọ rẹ̀ ó pé wọ́n kọ́ àwọn ọ̀dọ́ kan pé wọ́n jalè láàfin ọmọ rẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ọ̀rẹ́ mi ò ká ló bá wọn sọ̀rọ̀ ká ló bá wọn sọ̀rọ̀ ká ló bá wọn sọ̀rọ̀ nínú ìró òborùn. èmi náà béèrè ẹjọ́ lọ́wọ́ yín. mo sọ fún ẹlẹ́yọ̀ kìíní àná mo ní ẹni bímọ ọ̀ràn òun ní pọ̀n ààfin yá. bàbá Ayọ̀délé ọmọ mi jalè ó ṣàmọ̀ pé kì í jalè tẹ́lẹ̀. ẹ jẹ́ máa lọ́dẹ.
òrìṣà àrọ́gbà fi lọ bá pa àgbà tó tó bí ará ọba rẹ̀ bí oṣù mo súnmọ́ bá ní ìwé ìgbé mo jìnnà sọ́ba ní ìwọ̀n ẹgbẹ̀fà àbẹ̀sí o. ọba tó tó bí ará àbẹ̀sí o. ayin ọ̀tún kábíyèsí o. èmi ló dé táriwo wá fi pọ̀ báyìí láàfin. kábíyèsí o. ẹ ṣeun. bẹ́ẹ̀ làábi ni ẹ wo àwọn kinní kàńtàkàńtà tí wọ́n sojú kú òkòwòkò bí gbèrè bá sòkan yìí àwọn làwọn ẹ̀ṣọ́ mọ̀ mú o tí wọ́n ní wọ́n jalè ẹ tí ì gbọ́ nǹkan kan ẹ béèrè pé kí wọ́n jí kábíyèsí òòṣàlú wa yìí ọpẹ́lọpẹ́ àwọn ẹ̀ṣọ́ tó mú wọn wọn ò bá ti gbé jìnnà ni wọ́n fi wá kó wọn wá sáàfin a sì ti mọ̀ pé ẹ ń bá ṣe tẹ́nìkan ò ṣeré nù ìlú wa yìí ojú rẹ̀ ó rí tẹ́nìkan ò rí rí mọ̀nà kábíyèsí àṣẹ ń bẹ lẹ́nu yín. ẹ dákun ṣe rí Ayọ̀délé tèmi kò ń jalè kò mọ lè jà ikọ̀ mọ́ mẹ́mu ni kì í jalè ẹ dákun. èwo ló ń jáyọ̀dé lẹ́nu wọn. ó ní kábíyèsí ọmọ mi ò kí í jalè. arábìnrin sọ́ra rẹ gidi. arábìnrin fìdílélẹ̀. bàbá yóò sì sọ̀rọ̀. bàbá yóò sọ̀rọ̀ ni bàbá yóò ní sọ̀rọ̀. ẹ̀gbọ́n mi ẹ sọ̀rọ̀ ẹ̀gbọ́n mi. bàbá yóò sì sọ̀rọ̀ bàbá yóò sọ̀rọ̀. ẹ̀yin kíní búkú abojú kòńtà fojú wòǹkòwòǹkò yìí ẹ̀yin wá rè é gbòòsàlù bàbá tèmi kílùú lè túmọ̀ lórí àbí kò burú. ẹ̀yin ọ̀tún. kábíyèsí. lúkọ́ọ̀sì. kábíyèsí o. mẹ́fọ́n ní bá a ti mọ́ ń ṣe sírú wọn ẹni bá sì pé kí là á ṣe. ń là á ṣe hàn kábíyèsí. là á ṣe hàn ìdájọ́ mi rèé ẹ gbọ́. àkọ́wọ́ rẹ̀ díẹ̀ gún. kábíyèsí kádé pẹ́ lórí káṣẹ pẹ́ lẹ́nu bàbá n ò tó yí àṣẹ yín padà Ayọ̀délé mi kì í jalè ṣùgbọ́n tí gbogbo òbí bá gbà pé Ayọ̀délé jalè lónìí á lè pè ìyá rẹ̀ ló rán. bàbá yọ orí ibi o. bàbá yóò sọ yìí tán. ìyá àbànújẹ́ bàbá bẹ́ẹ̀ bá wo mú ọ̀rẹ́ ìyá Ayọ̀délé ọ̀rẹ́ kì í yọ̀rẹ́ bẹ́ẹ̀ ni àkóbá ni kì í yára wọn wọ́n ní ilẹ̀kẹ̀ má já sílé má já sóde bàbá ibìkan ní òjá sí wọ́n á tún máa pa lówe wọ́n ní má ta láwìn má jò pẹ́ ń gbá bàbá ibìkan ní òjá sí ìyá Ayọ̀délé ló gba yí ọmọ rẹ̀ jẹ. kábíyèsí ẹ dákun. ojúkan ẹ̀pọ̀ ojúkan èrè ni. gbéranlẹ̀ kábíyèsí. kí ni ọkùnrin wí kàntàkàntà lẹ́nu ṣé ẹ gbọ́ ọ fẹ́ pa àṣẹ tí kábíyèsí pa ọ fẹ́ padà ni. ọ̀tún kábíyèsí. ó nù mí mo mọ̀ ọ́ jẹ́ ẹ̀yin ẹ gbọ́ ẹ ṣe bàbá Ayọ̀délé àti ìyá ìbànújẹ́ àwọn bàbá mi ni mo ń pa lówe wọ́n ní ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n afẹ́fẹ́ ní gbé lọ a sì lè torí àwíjàre kí tó tọ́ lẹ́nu. ọpẹ́ wọ èwo ní Ayọ̀délé láàrin gbogbo. Ayọ̀délé mi rè o. ìwọ lọ rèé jalè nídìí ọ̀fẹ́ lọ gbé gbòòsì àwọn bàbá mi. ìyáálé ọmọ tí ìyáálé rí ẹ̀fún ni ó sa ògidì lọ́sọ̀ bèbè tẹ̀lé ọ̀fun ìjọ́nù kábíyèsí. sẹ́rí bẹ́ẹ̀ ti pé ẹ̀yin lẹ̀ bí Ayọ̀délé káfí ilẹ̀ àwọn abójúkókókó yìí náà níyà wọ́n sì ní bàbá àbí bá nǹkan. bẹ́ẹ̀ni kábíyèsí. òfin tá a bá torí ẹrú ṣe ẹnìkan torí ọmọ bàá jẹ́. ìdájọ́ mi rèé ẹ̀kọ́ wọn lè dí ògún kẹrin bẹ́ẹ̀ ni wọ́n fọ́gùn. aláṣẹ ìkẹlẹ wọn ní ọdíṣẹ ní bàbá rẹ ti ń ṣe ẹkún mọgájí àpapọ̀ ọgbẹ́ nǹkan mi ìṣẹ́nu wúyẹ́ ìdókòrí ilé fẹjú ọ̀gẹ̀ ní àdúrà ẹgbẹ́ àbújá ìjọba dúró náà arábìnrin sọ́ra rẹ nínú nǹkan tí ọmọ
túbú. ẹ̀gbọ́n ẹni kọ́ lọ́jọ́ ẹkún yín ìyá ayọ̀ ẹni kọ́ lọ́jọ́ ẹkún yín ẹ ti gbọ́dọ̀ àjọ tí kábíyèsí ṣe kò ṣe é yí padà o. kábíyèsí ọ̀sọ́tàn ni ó ní ká tọ́jú yín yọ̀dà kábíyèsí yìí sí bọ̀. gbogbo nǹkan bá yẹ kéèyàn fárọ̀ sí kọ́mọ̀ pé ọdọ̀ sàn. ọmọ tí bàbá ẹ̀ ń bá wí tí ń warùn kì í yọ parun nù àwọn àgbà ìwé mímọ́ ló sọ bẹ́ẹ̀ só ti yọ mo fẹ́ kó o tètè láàárọ̀ kéèyàn firun dídú ṣiṣẹ́ kọ́mọ̀ bá firun funfun ṣiṣẹ́ ọ̀rẹ́ ẹ̀kọ́rọ̀ mi ó yọ ọ̀ gbà sí ẹ lẹ́nu téèyàn ọba ṣe láàárọ̀ kọ́mọ̀ pọ̀dọ̀ sàn ọlọ́run ní jẹ́ ọjà síbùtì òfo ńlẹ́ ẹ káre ṣé ọmọ ẹ mu ìsàmù ní o. ìmú. ẹ ń gbẹ mọ rojọ́ fífẹ́ mọ jẹta mọ ń ta o. mo ṣe kò fẹ́ nìkan mo fẹ́ fi bá rojọ́ ni.